jagun iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá lówó lọ́wọ́ bí ọ̀lẹ là á rí bí a kò bá lẹ́ṣin lẹ́ẹ̀kan à ń tẹra mọ́ṣẹ́ ni ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ lè lẹ́ṣin lẹ́ẹ̀kan bó o bá gbójúlé wọn kò tẹ́tàn ni wọ́n sọ fún ẹ. Gbogbo títún wò mí gbogbo títún gbọ́ mi nílé lóko lẹ́yìn odi mo kí n pé a kú déédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò bó ṣe ń lọ. Orúkọ tèmi ò yípadà Oyídàmọ́lá Ọmọ́tọ́lá ọmọ tó dùn ọmọ tó ṣátáṣátá òun náà lórúkọ mi láti ìkànnì Kilarigbo TV náà ni mo ti ń kàn sí yín ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ mi ṣe dáadáa lẹ́wà mo kí yín lọ́pọ̀lọpọ̀ ń pé ẹ ṣeun gan ni ẹ kú àdúró tì wá lọ́tùn lósì lóòrèkóòrè gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí gbogbo àtẹ̀ránṣẹ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè wá gbogbo ìfẹ́ tẹ́ fi hàn sí wa pátápátá gbogbo ẹ̀ là ń rí lọ́lọ́kan òjùkan àdúpẹ́ lọ́wọ́ yín pé ṣe gan ni. Ní báyìí orí ètò bó ṣe ń lọ náà la wà kúkú tí mo bá ṣe ń ṣètò yìí ṣùgbọ́n fún ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ láàárín àwọn amúlùúdùn pátápátá àwọn olólùfẹ́ wa àwọn ìlú mọ̀ọ́ká wa lágbo òṣèré tíátà ní lágbo olórin ni àwọn oníbọ́ọ̀lù àfẹsẹ̀gbá àwọn adẹ́rìn-pòṣónú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo gbàgbós lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ láàárín wọn gbogbo ẹ̀ náà la máa mú wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín lórí ètò bó ṣe ń lọ. Ẹ̀yin tèmi èmi ọmọ aládùn yín mo tún dé èmi ọlọ́wọ́ síbí yín mo tún dé mo tún gbédé ń gbóná fẹlifẹli lọ́wọ́ yìí ẹ wá nǹkan fìdílé fẹ̀yìntì mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sí orí ètò bó ṣe ń lọ láti ìkànnì Kilarigbo TV náà ni ní báyìí ẹ jẹ́ kí n wá sáré tún já yín sí nǹkan kan ẹ jẹ́ kí n gbé nǹkan kan sí yín létí fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa láti lè máa gbé wa lárugẹ láti máa gbé ètò yìí lárugẹ ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí bákan náà ẹ má gbàgbé wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní iléeṣẹ́ wa ní Kilarigbo à ń ṣe àkálẹ̀ ètò eléyìí tó múnádóko fún gbogbo ayẹyẹ oríṣiríṣi tí ẹ bá fẹ́ ṣe bóyá ayẹyẹ ọjọ́ ìbí ni o ìgbéyàwó ni ìsìnkú àgbà ni oríṣiríṣi ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe kódà èyí tí ẹ bá fẹ́ ṣe fún àwọn iléeṣẹ́ yín táwọn olóyìnbó ń pè ní corporate event book reading ni symposium ni conference ni oríṣiríṣi tí ẹ bá fẹ́ ṣe tí ẹ nílò àkálẹ̀ ètò ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí bákan náà ni kò yọ gba àwọn tó ń ṣe káràkátà sílẹ̀ ẹ kúkú ti mọ̀ wípé ìpolówó ọjà òun náà ni àgúnmu òwò ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ní Kilarigbo ká bá yín ṣe àwọn ìpolówó ọjà eléyìí tó máa mú adé búgádé wàràwàrà ẹ̀yin tèmi ẹ má fi mí sílẹ̀ lórí ètò yìí àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Oh, you're so sweet. Bákan náà la kí gbajúmọ̀ Ọlákúnlé Churchill eléyìí tí ó jẹ́ ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fún gbajúmọ̀ òṣèré tíátà ti ilẹ̀ Gẹ̀ẹ́sì Tonto Dike àti ìyàwó rẹ̀ tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Rose Mira gẹ́gẹ́ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ obìnrin làǹtìlanti lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tó jẹ́ ọmọ kejì eléyìí tí wọ́n bí lẹ́yìn ìgbà tí wọ́n bí àkọ́bí ọmọ wọn Ọmọníyì kí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọbìnrin làǹtìlanti eléyìí tí wọ́n pè ní Ìmísí Olúwa Amelia Churchill Ọládùnní eléyìí jẹ́ ọmọ ìkejì tí wọ́n máa bí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n ti bí ọmọkùnrin kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n pè ní Ọmọníyì a kí wọn wípé wọ́n kú oríire ayọ̀ àbàrà tíntín yìí ayọ̀ náà á bá wọn kalẹ̀ Olódùmarè á bá wọn wọ àwọn ọmọ wọn á dá wọn sí gbogbo àwọn olólùfẹ́ wọn lọ́tùn lósì òun náà ni wọ́n ti ń fi ọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ àjọyọ̀ wọ́n ti fi ránṣẹ́ sí wọn wípé wọ́n kú oríire náà ọmọ lọ́tùn ọmọ lósì bẹ́ẹ̀ ni ariwo oríire lọ́tùn lósì náà là ń gbọ́ jíjó ọlọ́mọ o jíjó ọlọ́mọ o ọmọ tuntun jòjòló ẹkú àbọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ẹ jẹ́ ká kí gbajúmọ̀ òṣèré tíátà actor Stan Nze àti ìyàwó rẹ̀ tóun náà jẹ́ òṣèré tíátà gbàǹkangbì ní ti èdè Gẹ̀ẹ́sì Blessing tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló ọmọkùnrin làǹtìlanti eléyìí tó jẹ́ àkọ́bí ọmọ wọn fún bóyá tí ń tẹ́lẹ̀ wa náà ni mọ̀ pé láìpẹ́ náà ni àwọn òṣèré méjì yìí ni wọ́n ṣe
ìgbéyàwó tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń bá wọn dúpẹ́ tí wọ́n ń kí wọn. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti di bàbá àkókò àti ìyá àkókò. A kí wọn pé wọn kú oríire ayọ̀ abara bíntín. Gbogbo àwọn olólùfẹ́ wọn lórí ayélujára lọ́tùn lósì láti ilẹ̀ títí jákèjádò náà ni wọ́n ti ń kí wọn tí wọ́n fi ọ̀rọ̀ àjọyọ̀ ránṣẹ́ sí wọn lórí ayélujára. Ẹ̀yin tèmi eléyìí tí gbogbo àwọn èèyàn pọ̀ tí tó ń bímọ lọ́tùn lósì yìí. Olúwa, èmi náà fẹ́ rí eléyìí o. Fún gbogbo àwọn tí wọ́n fẹ́ rí eléyìí tí wọ́n wojú Ọlọ́run, a gbàdúrà pé Elédùà á dá wọn lóhùn láìpẹ́ láì jìnnà. Petals from the morning bloom, your laughter a joy to remember. Ever mo ṣì nífẹ̀ẹ́ Tiwa Savage eléyìí tó jẹ́ ìyá ọmọ mi torí wípé obìnrin rere ni bó ṣe ń ṣètọ́jú ọmọ wa mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Talent tó sọ eléyìí gbajúmọ̀ producer eléyìí tó jẹ́ ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fún gbajúmọ̀ olórin takasúfè Tiwa Savage. Òun náà ló sọ eléyìí tí gbogbo wa mọ̀ sí T-Bills. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní wípé ìpínyà ti ṣẹlẹ̀ láàrin T-Bills àti Tiwa Savage fún ọjọ́ tó ti pẹ́ díẹ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí T-Bills ń sọ báyìí ó jẹ́ ká máa mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ìpínyà ti ṣẹlẹ̀ láàrin òun àti ìyá ọmọ òun eléyìí tí ó jẹ́ Tiwa Savage. Òun sì nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ torí wípé obìnrin rere ni bó ṣe ń tọ́jú ọmọ àwọn tí ò fìgbà kankan jẹ́ kó sú òun àbí kó rẹ̀ òun láti máa tọ́jú ọmọ yìí. Òun yìí òun gbé dánsákè fún. Eléyìí jáde ní ẹ̀yìn ìgbà tí Tiwa jáde fúnra rẹ̀ tó sọ wípé fún ìgbà díẹ̀ òun ní láti lọ sinmi iṣẹ́ orin kíkọ yìí torí pé àwọn dókítà òun ti gbà òun nímọ̀ràn tí òun gbọ́dọ̀ tẹ̀lé dójú àmì wípé kí òun lọ sinmi torí ìdojúkan àìsàn kan tí òun dojúkọ lọ́wọ́lọ́wọ́. Lẹ́yìn tó sọ eléyìí náà ni ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ T-Bills jáde láti wá sọ àwọn ọ̀rọ̀ ìwúrí nípa Tiwa Savage. Àwọn èèyàn lórí ayélujára wọ́n ní nǹkan kan àbí méjì láti sọ lórí ọ̀rọ̀ yìí. Obìnrin rere ni Tiwa Savage jẹ́, ọkùnrin rere náà sì ni T-Bills jẹ́, ṣùgbọ́n ó fẹ́ jọ bí wípé Tiwa Savage ti gbòòrò ju ipa ọkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ T-Bills lọ. Òun náà ni ó jẹ́ kí ìpínyà yìí kó wáyé láàrin, ṣùgbọ́n tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ èèyàn dáadáa èèyàn tàtà ni àwọn méjèèjì. Àwọn kan tiẹ̀ sọ pé ká kí Tiwa Savage torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ wípé tí ọkọ wọn bá ti fi wọ́n sílẹ̀ àbí tí ìpínyà dé láàrin àwọn àti ọkọ bó ṣe ń gbọ́kọ ṣépè lénìí lọ́mọ máa sọ̀rọ̀ burúkú nípa ẹ̀ lọ́la tó jẹ́ pé wọn ò tẹ̀ ní jẹ́ ká gbọ́ràn wọn ò ní jẹ́ ká rí mímú. Lóòótọ́ dẹ̀ nítorí pàápàá jùlọ láàrin àwọn amúlùúdùn wa yìí láti máa rí oríṣiríṣi gbàgbós tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọkọ àti ìyàwó tí wọ́n bá fira wọn sílẹ̀ tán. Ṣùgbọ́n àrírí eléyìí lọ́dọ̀ Tiwa àti T-Bills bó tilẹ̀ jẹ́ pé wọn ò ṣe lọ́kọláya mọ́ wọ́n sì ń bára wọn ṣe ní gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Wọ́n dẹ̀ rí wípé ìpínyà yìí kò túrun kankan kò lè ní ipá burúkú kankan lórí ọmọ wọn. Eléyìí wá jẹ́ nǹkan tó yẹ kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn amúlùúdùn wa yìí àwọn ìlú mọ̀ọ́ká wa yìí ó jẹ́ nǹkan tó yẹ kí àwọn náà kí wọ́n máa fi ṣe àwòkọ́ṣe torí pé ta bá ń jà bíi tìka kókó ojú tó dẹ̀ ti mọ́ ní rí kò lè lóhùn ọ̀mọ́ ni mọ́. Ẹ̀yin tèmi a ṣì wà lórí ètò bó ṣe ń lọ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá mi ká lọ mo lérò pé ń gbádùn ètò bóyìnbó ṣe ń gbádùn sìgá èmi náà ń gbádùn yín mò ń kó yín jẹ rush fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ètò yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí ẹ pè wá lórí àwọn ẹ̀rọ yìí ẹ dẹ̀ lè bá wa sọ̀rọ̀ nínú comment section. I will shout a little more. Ẹ̀yin tèmi kò sí bá ṣe máa ṣètò yìí tí gbàgbós ò ní wọlé lápá kan àbí lápá kejì mi ì tẹ́ mọ̀ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbàgbós yìí báyìí ẹ̀mí mímọ́ ibo ni kí n ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin tèmi màá bẹ̀rẹ̀ láàrin kan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gbajúmọ̀ alásè obìnrin Chef Dami
fún gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ta tún ni Chef Dami ẹ jẹ́ kí n rán yín létí lẹ́yìn ìgbà tí gbajúmọ̀ alásè Hilda Baci tó ṣe oúnjẹ fún àsìkò tó pọ̀ rangbọ̀ndàn tó sì gba àmì ẹ̀yẹ lọ́dọ̀ àwọn Guinness Book of Records lẹ́yìn náà ni alásè kan láti ìlú Àkúrẹ́ lọ́hùn lòun náà jáde tó sọ pé òun náà fẹ́ ṣe irú nǹkan tí Hilda Baci ṣe yìí tí a mọ̀ sí Chef Dami ó gbìyànjú agbára ẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn lọ́tún lósì wọ́n jáde láti gbárùkùrùkù tí ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ àgbúrò Chef Dami mọ́ àwọn kan tiẹ̀ sọ pé àwọn ń rí Chef Dami níbi tó ti ń fa kànga ní ẹ̀fẹ̀ ní ẹlẹ́ni sílẹ̀ ṣé bíbá àjọba àjẹbà àbí báwo wá ni lọ́wọ́lọ́wọ́ báyìí ni Chef Dami ti jáde ló ti ké gbàǹjarè síta ń pé ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ máa gbà mí ẹ mọ̀ gbà mí ẹ gbà mí lọ́wọ́ alàgbà Jeremiah o tó jẹ́ olùṣọ́ àgùntàn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí torí pé ó ti wá fẹ́ bọ́ sórí báyìí alàgbà Jeremiah ń fòró ẹ̀mí mi ìmọ̀ kan tí mo rà ń gbà rẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ mọ̀ gbà mí lórí ayélujára láìpẹ́ yìí ni Chef Dami yìí jáde tó sọ wípé bí nǹkan kan bá ti ṣòun pẹ́rẹ́ kí àwọn èèyàn kí wọ́n tètè fa alàgbà Jeremiah kan tètè fà á lókun ṣòkòtò kan tètè gbà mú torí wípé lẹ́nu má pẹ́ yìí látìgbà tí ọ̀rọ̀ àwọn dáná àwọn ò dáná tó ti ṣẹlẹ̀ ni ó ti di wípé alàgbà Jeremiah yìí ó bẹ̀rẹ̀ sí ní dìhunrun mọ́ òun tó ń fòró ẹ̀mí òun tó sọ pé àwọn ti wà nínú ogun báyìí àwọn sì máa jagun náà ní fight to finish làwọn mọ̀ fi ṣe èmi tẹ̀ wá ń rò pé kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ kí ló wá bá togun dé lórí pé àdáná àṣàláṣe kí ló wá dé tẹ̀ wá ń fòró ẹ̀mí ọmọ kékeré yìí ẹ jẹ́ kó gbégbé ayé ẹ̀ láyọ̀ àtàlàáfíà ní báyìí Chef Dami ti sọ pé òun ń bọ̀ ní ìlú Èkó láti wá ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lẹ́yìn ìgbà náà òun máa tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ sílẹ̀ torí pé gbogbo èèyàn ló ń sọ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ó ṣáà máa nídìí tẹ́nì yìí máa fi bẹ́ẹ̀ fa alúrò wàhálà tó báyìí wọ́n ní tí kò bá nídìí obìnrin jẹ́ kú mọ́lú ohun tó ṣẹlẹ̀ gangan ní pàtó òun ni kò sọ fún wa Chef Dami ẹ̀yin tèmi ẹ kúkú tí mọ̀ pé gbogbo bó bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí òun náà la máa gbé wá fún yín lórí ètò bó ṣe ń lọ. Oníbùrẹ̀ ẹ̀ṣẹ̀ oníbùrẹ̀ o. ẹ̀sìn wọn gùnlẹ̀ ìwọ bẹ̀rẹ̀ sínú tébù lórí iṣẹ́ tí ò ní mí nì. òkèlè ṣé bí wọ́n fún ayúnjẹ ṣé wọ́n fún ayúnjẹ ni ṣé báwọn jẹun. èmi ò ra mọ́tò fún bàbá Mohbad o irọ́ pátá gbáà ni ta ló sọ eléyìí gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Cute Abiola Abdulgafar òun náà ni ó sọ eléyìí tí gbogbo wa mọ̀ sí Cute Abiola torí pé láìpẹ́ yìí náà ni ìròyìn kan sí wa tí a rí ọkọ̀ bọ̀gìnì kan lórí ayélujára tí wọ́n sọ wípé bàbá olóògbé olórin takasúfèé ìlérí olúwa Mohbad òun náà ni Cute Abiola ló ra ọkọ̀ náà fún gbogbo àwọn èèyàn tiẹ̀ ti ń ṣàjọyọ̀ pé ó ga o bàbá ti gba mọ́tò o bàbá ti gbọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ o Cute Abiola ò ṣe lé ìtàn lẹ́yìn náà ni Cute Abiola fúnra rẹ̀ jáde lórí ayélujára tó sọ wípé ẹ̀yin ará àdúgbò ẹ mọ̀ gbà mí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ mọ̀ gbà mí lọ́wọ́ àwọn blogger yìí ibo lẹ ti rí mi tí mo ra mọ́tò ìra mọ́tò kankan fẹ́nì kankan ẹ dákun ẹ ṣàánú mi o èmi náà sì láwọn èèyàn nídìílé mi tí wọ́n nílò ìrànlọ́wọ́ tó yẹ kí n ṣèrànlọ́wọ́ fún bó ló ti á jẹ́ láti bo tí bo from where to where ni ẹ ti wá sọ pé mo ra mọ́tò fún bàbá Mohbad èmi ò ra mọ́tò tọ̀ ta ni wọ́n ń parọ́ báyìí nú àwọn blogger àti ṣùgbọ́n ká sòótọ́ ká mọ̀ pàrọ̀ ká mọ̀ jalè àwọn ẹlòmíràn kàn ti ẹ̀wà tó jẹ́ pé wọ́n kọ̀ ṣáà mú ìwé wọ́n á mú bébà wọ́n á mú báírò wọ́n kọ̀ mú akọ̀tàn àti tó ṣojú wọn àti tí ò ṣojú wọn déédéé mìíràn ẹ mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti ẹ̀jẹ̀ kọ́rọ̀ yìí ṣẹlẹ̀ náà kẹ́ tó máa gbé káàkiri irú ọ̀rọ̀ báyìí ó lè dá wàhálà lẹ́nu ẹbí torí tèmi náà bá lẹ́gbọ́n kan tí mo ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ pé àbọ̀dá mi ẹ̀ sì ra bó tiẹ̀ jẹ́ kòrólà kékeré ẹ̀ sì ra fẹ́mi náà kémi náà mo fi sọkọ̀ ọ̀run kí n má fi ṣẹ̀ṣẹ̀ rìn káàkiri tí bọ̀dá mi tí ò wá tí ì rà fún mi tí wọ́n lọ ń gbọ́ lórí ayélujára ń pò ti lọ ra ọkọ̀ bọ̀gìnì fẹ́ nìkan wàhálà mọ̀ ṣẹlẹ̀ ọlọ́kọ̀ mọ̀ ọkọ̀ everybody o so ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan tá a bá mú wá sórí ayélujára ẹ jẹ́ ká máa gbìyànjú láti máa rí pé ó jó òótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀
àwọn ọ̀rọ̀ kéékèèké kan ká máa fi tú ìtukùtù torí pé àwọn ọ̀rọ̀ yìí àmọ́ adúrú ipá tó lè ní torí ọwọ́ tí bọ̀dà Kíta Abíọ́lá tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ yìí bí ìgbà tó jẹ́ pé àwọn wàhálà kéékèèké kan ti fẹ́ máa ṣẹlẹ̀ nídìílé wọn ni ẹ dákun ẹ fi bọ̀dọ̀ ń bọ̀ dálẹ̀ o ẹ jẹ́ ká máa bá ètò lọ. ìfẹ́ yẹn gan bí mi nù pẹ̀lẹ́ yẹn máa ìjẹ nífẹ̀ẹ́ gan mọ́ nìyí kódà á da ọgbẹ́ fún wa lónìí tí ò bá ti lè fi tútẹ̀ mú kan kó lè fi ẹran méjì kó fún wa kódà á da ọgbẹ́. Gbajúmọ̀ olórin wa Takasúfè lọ́tún lọ́sì náà ni wọ́n ti gba àmì ẹ̀yẹ kúrò níbi àmì ẹ̀yẹ Trace Award eléyìí tí wọ́n ṣe ní Kigali lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí Trace Award ti ọdún 2023 bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ wa àwọn gbajúmọ̀ olórin wa bíi Davido, Burna Boy, Rema àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni wọ́n tún ti yẹ wá sí tí wọ́n ti ṣe ohun ìwúrí ohun má lè gbàgbé gẹ́gẹ́ bí wọ́n ṣe gba àmì ẹ̀yẹ lọ́tún lósì ní ibi Trace Award yìí ayẹyẹ ilé tí wọ́n máa ń ṣe láti lè gbóríyìn fún gbogbo àwọn olórin pátápátá ní gbogbo ilẹ̀ adúláwọ̀ Áfíríkà wà yìí òun náà ni a kí gbogbo àwọn tí wọ́n gbà àmì ẹ̀yẹ kan àbí kejì a kí wọn ń pé wọn kú oríire àlékún oore àlékún ọlá àlékún ọlá àlékún owó àlékún oríṣiríṣi ohun tuntun mèremère òun náà ni Elédùà á máa pèsè fún wọn. ẹ̀yin tèmi orí ètò bó ṣe ń lọ náà la ṣe wà mí lérò pé ń gbádùn ètò yìí gẹ́gẹ́ bóyìnbó ṣe ń gbádùn sìgá orí ètò náà la ṣe àgbẹ̀ mo ṣe sọ fún yín ẹ lè darapọ̀ mọ́ lórí ètò yìí nínú comment section ẹ jẹ́ ká mọ̀ nǹkan tí ẹ lérò lórí gbogbo àwọn nǹkan tí a ti mú sọ lẹ́sẹẹsẹ yìí bákan náà ẹ lè pè wá lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí ẹ má dẹ̀ gbàgbọ́ pé fún gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí táwọn olóyìnbó ń pè ní sponsorship bẹ́ẹ̀ ni fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò bó ṣe ń lọ yìí tẹ́ fẹ́ máa sponsor wa ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ tẹ́ ń wò lójú àwòrán yìí kẹ́ jẹ́ kájọ máa kọ́ mọ olùgbọ́. First of all, I want to say a big shout out to my brother Musa. Make some noise for Musa. Keys in the building right now. I'm happy to be here. Trace has been a big part of my story since Damiduro. And I'm happy that they wait. So I'm happy that they finally have. And I want you to, congratulate our artists here. I'm so happy. Àwọn tí wọ́n ṣe ayẹyẹ láìpẹ́ yìí gbajúmọ̀ àgbàdẹ́rìn pòṣónú Gbẹ́ngà Adéyínká the first àti ìyàwó wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àjọyọ̀ ìgbéyàwó ọdún 25 tó ti wà láàrin wọn. Kí wọ́n ń pé wọ́n kú oríire náà iná ìfẹ́ tó wá ń jò láàrin wọn iná ọ̀fọ̀ náà ò ní kú láéláé ilé wọn àtọ̀nà wọn kò ní dàrú bá ṣe ń kí wọn náà ní gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá ni wọ́n kí wọn lórí ayélujára fún gbogbo ẹ̀yin tí ẹ ti wà nínú ìgbéyàwó tí ìgbéyàwó yín ò tí ì tó báyìí ẹ kàn sí ọ̀dọ̀ àwọn Gbẹ́ngà Adéyínká fẹsẹ̀ jẹ́ kí wọ́n fún yín ní ìmọ̀ràn kí wọ́n fún yín ní gbogbo báwọn náà ṣe tó fi di wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣì ń béèrè àníyàn lọ ẹ̀yin tèmi àṣẹ bẹ̀rẹ̀ ní lórí ètò bó ṣe ń lọ ẹ má lọ rí bá. gbádùn ètò lẹ́ni bẹ́mi náà ṣe gbádùn yín mo máa ń kó yín jẹ rọ́ṣọ̀ṣọ̀ yín tèmi torí pé lóòrèkóòrè ni mo máa ń rọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúró tí bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá nílé iṣẹ́ wa ní Kilarigbo bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá lórí ètò bó ṣe ń lọ tẹ́ ń darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ èmi náà àbúrò yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Oyindamola Ọmọ́tọ́lá ọmọ tó dùn ọmọ tó ṣàtàṣàtà bẹ́ẹ̀ ni ẹ lè tẹ̀lé mi lórí Instagram @official_honeybell_. bákan náà ni ní iléeṣẹ́ wa ní Kilarigbo a máa ṣe àkálẹ̀ ètò ilé ètò múnádóko tó yanrantí fún gbogbo oríṣiríṣi ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe
pátápátá ẹ pè wá ká bá yín ṣe àkálẹ̀ ètò kò yọ gbogbo yín tẹ́ ń ṣe káràkátà náà sílé ẹ súnmọ́ wa níbí ẹ jẹ́ ká bá yín ṣe ìpolówó ọjà eléyìí tó máa jẹ yín bùgbà jẹ wàràwàrà tó jẹ́ pé ẹ máa tà báyìí ni ẹ pè wá ká bá yín ṣe ìpolówó ọjà. Ẹ̀yin tèmi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún àdúró tì yín mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Mr. Ọlánrewájú tí wọ́n wà lẹ́yìn kámẹ́rà ẹ ṣé gan ni ẹ kú gbogbo ìgbà yín iṣẹ́ wa kò ní dàrú láéláé. Ẹ̀yin tèmi ohun mi kì í má fi yín sílẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ó dìgbà míì tá a bá tún pàdé ó dàbọ̀.